ẹ̀yin ọmọ tẹ́ wà nílùú èbó ní tẹ́ ń ṣe yìí ẹ jẹ́ á tún rò dáadáa o. Ó dà nígbà tẹ́ ẹ bá bímọ nílùú èbó tó wá kú pé ẹ fẹ́ kí wọ́n wá bá yín sọ lọ́jọ́jọ́ ọmọ ẹ wàá ṣe visa. Ó já mi lára wọn ní ẹ já ṣe visa fún mọ̀mọ́ òjé kí ni bàbá òkú wá ṣe hàn yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo jẹ jìyà lórí ẹ bá process visa fún mọ̀mọ́ wàá bá yín lé ìlú èbó ni ó bá fi bàbá ń bàbá lẹ̀ ó di bàbá ń dágbé. àbí bẹ́ẹ̀ kọ́ ẹ káre o bàbá ń bàbá wà mọ́ fi irun mú fẹ́ná nídìí àrùn bẹ́ẹ̀ ni ó mọ́ fi owó ríra nǹkan ọbẹ̀ lọ́jà. ayé mi tèmi bá mi. kódà torí pé bàbá yìí sí ilé gbogbo ìgbà ò túmọ̀ sí pé bàbá yìí ṣẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá nínú ilé. ẹ dákun bẹ́ẹ̀ bá ti rí jájẹ mọ́ gbàgbé bàbá yín. àmọ́ o on behalf of the Fathers Association wọ́n tún ní akẹ́yìn mọ̀mọ́ pé happy Mother's Day wọ́n kú lójoojúmọ́ ni àbí happy Mother's Day.